Osadolor Benin. Mr. Benin, Osadolor, no be no you get it. No be mo gun no kwa, ye ko ni o. Ke wo tun Mr. Peter. Do so wan, no be no you get it. Wàhálà gbogbo lo ba sin. Ndo ti wa.
no do no some. Bana mo ba mi ewe o ma wu ne. Mo no bi na do ari Egbe a se yan mo no se yo e. Meeting no ye. That way. O ya me te me ni chana. Àwọn àdìgbò tó náà fìyà. Ẹ̀dẹ̀ náà tún bí ẹ̀. Wí á gẹ̀ wọ̀ ẹ̀wọ́ tó pọ̀ bí báyìí. Ẹgbẹ́ ya fẹ́ tó pa. Ìyókò náà máa ń mí ẹ̀wọ̀ rágbọ̀n. Àdùn àwọ̀ ẹ̀ náà wọ̀ ìbò náà. Àwọn àna òye pẹ́ ti rọrùn sáwọ̀ rágbọ̀n. Àdùn tún pò náà wà mọ́sẹ̀ náà. Èyí àdùn àmọ́sẹ̀. Ńgbẹ́ lẹ́tíríkì á bà èyí ya fẹ́. Àwọn àna máa rí éfìrìkì wọ̀ rágbọ̀n. Ọ̀ ìbò náà àdùn àtẹ̀lé mbèlú wa àgbàlẹ̀ ayé di. Àdùn pẹ́ntó wà wá àmọ́sẹ̀. Yere bi eto nuzo maruda we militana wani fun amo uyo ma okeke na te wan ta magberuda we de na yari yo bono ma no wu ire yari ne warapon agugu ni aso igbe kebe we obi omi na kure ni emi si kure ni mani bu ya fe do ari yo bona ni de na yari yo bonne e genera wu o kiya ire yari ne a mi egbe ne afe o wala yari yo bono ma warapon obi ọkọ mi na mela gbogbo obi ọkọ mi na America nu ye wa ke ba ne udari yo pa no bira Mr. Friday ọkọ mi na no bi no yo gere kebe tari solo ni mo se e ba so wa yo bo we ko erun da we mama e ja te si wa yo ni mega na o nu ta ma me no Yesu me kian o eni ya mu e na ya drop e bo na ti e gori ake ana wi ha to ka pa ma ni ya mu ai me iti ye wa re no do te no ka ya ri mi pese o ni ari ave o ai se de o ati ga me àwa ṣe o. Èmi máa sunú dá àwa o. Àwa o, àdéhà rẹ̀ pẹ́. Èmi máa sunú dá àwa mẹ́. Àwa o, àdéhà rẹ̀ pẹ́. Nemo amemi lagba yiti area o kela wo abi owa weri ari epeti no mo se lo wa kela wo biro nemo amu emi lagba yiti kela wo e baba no wu amari afriki okewu kela wo wa mere meso no wa biro epeti ro Hausa ọ̀rọ̀ ìwù náà ní ẹ̀dọ̀ tún pò ọwà àmòsí àwàrú pẹ́lẹ́ ti kìí èyà fẹ́. Ikú yànà ìwárò ẹ̀dọ̀ náà yàwó yàn yàn ẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ wà á yé. Bàbá kèdò á yàn wẹ̀rẹ̀ ọ́. Kèmẹ́rù mọ̀ wẹ̀ obìnrin o. Ìmẹ̀ yóò bọ̀ pẹ̀wẹ́ kíra mẹ́rin yóò yá kéwu. Ìrafẹ́ dọ̀lẹ́rù wẹ̀ yóò kébi yé.